ṣe rí nígbà tójú abẹ́ jáde fún mi tí mò ń pe àdàbí wọ́n wá lé orúkọ gbogbo wọn gbogbo yín tẹ́ lọ ń ṣe ṣó lọ́dọ̀ ojú abẹ́ wọ́n lé orúkọ yín nílé babaláwo torí ìkan nínú yín gbogbo èpè tán fún yín yẹn ìkan nínú yín gbọ́dọ̀ dúró kó forí gbà wọ́n wá sọ pé ẹ lọ rẹran fún lágbájá èyí tán rẹran fún yẹn ìyẹn náà fi rúbọ. You see, life is spiritual. Social media yìí aginjù ayé ni ẹ̀rọ kọ́kọ́ jókòó sórí parliament lórí TikTok àti Facebook. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin sọ̀rọ̀ nípa ojú abẹ́ àti arákùnrin tí a mọ̀ sí ọkọ àwọn single mother. arákùnrin yìí ó sọ̀rọ̀ bí ìjà ṣe bẹ̀rẹ̀ lẹ́rìn àwọn méjèèjì yìí. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. ẹ ti gbàgbé pé èmi ni mo gba igi àṣẹ lọ́wọ́ Ẹsábọ̀dù. ẹ lọ wo gbogbo ṣé ò tí Ìyábọ̀ Òjó fi àtàkì àwọn èèyàn kò sí kankan nú ẹ̀ tí ò pọ̀fọ̀ kò dẹ̀ sí kankan nú ẹ̀ tí ò ṣépè. wọ́n wo iṣẹ́ fún Ìyábọ̀ Òjó ni pé tó bá fẹ́ ṣaburú kó má lọ dá ṣe kó tìyàn lọ ṣe so that tí wọ́n bá ń jáde kiri mo ti sọ eléyìí fún gbogbo yín rí ọ̀rọ̀ lẹ́mà ni mo ń sọ nàbí límà límà súnmọ́ Akeem límà sọ fún mi pé sista mo ti mọ̀ yín tipẹ́tipẹ́ lọ́jọ́ báyìí ẹ ṣe oore fún èèyàn kan báyìí lábẹ́kúta ńgbà tó sọ bẹ́ẹ̀ mo wá wò pé èní larí kò sẹ́dà tó mọ̀lá má jẹ́ kí n wà too big to explain to límà ẹ má gbọ́ ẹ má bínú straw mi dà. ó wà bíbá online náà ni ẹ wà ní no kò ní bẹ́ẹ̀ ó máa bẹ̀rẹ̀. This is royal blue, deep blue and gold cherry. This is very rich. ẹ ti rí 50% discount. This is very àwọn aṣọ tí mo wọ̀ yìí ní gbogbo àwọn eléyìí o ṣé ń gbọ́ mi o gbogbo àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún mi mo wá send 1% sí lẹ́mà nígbà tí lẹ́mà rí àwọn èpèdè tó ń ṣe mo wá pe lẹ́mà padà mo ní lẹ́mà gbàdúrà pé kán ṣe 1% báyìí fún ẹ ó ní àǹtí mi ò gbàdúrà ẹ mà mo ní so lẹ́mà má dá sọ̀rọ̀ yìí mo dey explain àwọn kọ̀ọ̀kan ọmọ ẹ kàn ṣe mo ní má dá sí o lẹ́mà mo ní kò dẹ̀ ṣe kéèsì mi nìkan tó o bá ti rí tí àwọn Ìyábọ̀ Òjó gbé kéèsì kan wá má dá sí mo ní èmi tí mo decide pé mo fẹ́ máa sọ̀rọ̀ mo ní pẹ̀lú ọjọ́ orí mi pẹ̀lú ipò tọ́lọ́run tò mí sí ṣé éèjì mi ni máa sọ pé mo fẹ́ máa sọ̀rọ̀ lórí social media mo ní ṣùgbọ́n nǹkan tó bá gbà la máa fi sọ ọmọ ẹ dẹ̀ wọ́ọ̀kì mi ọmọ ẹ sọ pé kí n má wọ́ọ̀rì òun ti bá Akeem sọ̀rọ̀ pé ọ̀rẹ́ òun ni pé kí n ṣáà má bínú gbogbo nǹkan tó ṣe torí gbà yẹn Akeem ti ṣe kí ni ogun ló máa pàwọ́ tó sọ pé Lizzy ọdún tuntun ṣebí ọdún àlòkù lẹ́yìn fi ń pààyàn ọdún àlòkù lẹ́yìn fi ń pa àwọn èèyàn ọdún àlòkù lẹ́ fi ń gba donation ọdún àlòkù lẹ́ máa ń pa àwọn ọmọ ọlọ́mọ ọdún àlòkù lẹ́ máa fi ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ bá a ṣe máa tweet yín lọ ta máa expose yín lọ rè ẹ máa gbọ́ o ọmọ yẹn dẹ̀ lọ lọ́jọ́ yẹn